what we know how to do best is to go after the enemy and to go after the adversary. The enemy in this case are the terrorists, the violent extremists, and anyone who constitutes himself, herself, as a group, community, or whatsoever, hindering the safety and security of citizens. You are enemy, you are adversary, we go after you. Whether or not discussions are taking place in the background for people to surrender or whatever, that one no concern us. Video by Sunday Igboho. Did I get the name right? Okay. Well, I've not seen that video. I've not seen that video. I would take my time to look for that video after this briefing. But one thing I can say is that the military has always welcomed, we have always welcomed alternative ideas. We've always welcomed communities. We've welcomed stakeholders to come forward, provide ideas on how we can change the situation and make it better. If what he's saying is to make the situation better, but if what he's saying is to disregard the armed forces of the Federal Republic of Nigeria, then definitely he's out of line, because that is against the Constitution. So I think when I watched that video, if I've not answered the question appropriately here now, when I watch that video, I think I will give the necessary response. Bí mo sọ fún yín, a gbọ́dọ̀ dúró de ìjọba. Bàbá nìkan ṣe bíbẹ̀ kọ́ wà wulẹ̀ wa lọ wa. A nígbà tí dúró de ìjọba. A dẹ̀ nígbà tí dúró de ẹnì kankan. Ká fọwọ́ sowọ́pọ̀. Ká sọ ní orí ilẹ̀ wa gbogbo ní tó kọ́ ọba. Ká lè because tí àwọn bàbá ní tí oúnjẹ bá ti wọnú ìṣẹ́bùṣe. Àwọn bàbá náà sọ bẹ́ẹ̀ ohun tó jẹ́ bá ti kó ònú ìṣẹ́ ti bùṣe. Ókè náà ó jẹ wọlá nílẹ̀ Yorùbá ń sìn sáni lóko sáni lódò sáni lọ. Wọ́n máa ń pa àwọn bàbá wa lẹ́kìtì wọ́n náà kó sọ́jà wa bẹ́ẹ̀. Àwọn sọ́jà tó yẹ pé nígbà tí Buhari wà ń bẹ̀ ló ti fún àwọn Boko Haram ní amnesty 5,000 tó ní kàn wọnú oko yẹn lọ tán ti ń ṣe ohun tó wọ̀n wọ́n á kó wọn sínú sọ́jà olóòfin ọlọ́ wọ́n á kó wọn sínú sọ́jà kó wọn sínú gbogbo ẹ̀ àwọn náà ni wọ́n á rán kó wọn sékìtì à nídìí wọn àwọn ọmọ Yorùbá fúnra wa táwọn bàbá wa bá ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa àá ti ṣètò yẹ ká sí lóko lórí ilẹ̀ wa ara ìdá oko wa bàbá ti wá lé wọn kúrò ní oko wa tán táàrà ìdàkọ àwọn sọ pé next step kí ló tó kù step by step lọ́rọ̀ ilé ayé ẹjẹ àfọgbọ́n jagun àkọ́kọ́ lé kó nùgbò wa Tinubu wa ó mọ̀ tálàfẹ́ ó sì wà ń bẹ̀ tálàfẹ́ bá ti wà ń bẹ̀ àwọn sọ pé ó kìkì lọ́kàn mo kú ìyá mi ní ọ̀dẹ́rù bá mo ti wá dé padà mo èèyàn mọ̀ ṣẹ́fọ́ olóṣèlú ọmọ wẹ́mi ẹ̀ olóṣèlú bá ń ṣẹ́fọ́ olóṣèlú àwọn tó ń ṣẹ́fọ́ olóṣèlú kọ́ pààyàn kò sí tó ṣe wọn pépà ò ní gbé pépà tó bá gbé ọ̀daràn bọ̀ tí Sunday bá gbá ẹ̀ létí nísìn wọ́n sáré fa wàhálà pé ẹ lọ mú wa eléyìí tí wọ́n ń wò mí yìí wọ́n ń dẹ mí ni pé ẹjọ́ sòkú yẹ̀ tán káwọn gbèsè tó fẹ́ gbé màá dẹ̀ gbé gbèsè. Hello, mo kíwẹ́ o gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí. Orúkọ tèmi ò yí padà rárá, Yèyé Dára Kòwé ko ó ní mò ń jẹ́. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin ìyá mi àti bàbá mi, ẹ gbà mí ẹ rà mí kalẹ̀. Kí iléeṣẹ́ Ìgbòho ẹ tí ẹ fẹ́ kó mí, ẹ máa wà àwọn àmì wọ̀nyí o. Wọ́n rí wọn o. Báwọn ará bí bó ṣe ń ṣọṣẹ́ àwọn bòròró bó ṣe wá ń pa àwọn èèyàn lọ́lọ́kan òjọ̀kan àbí kò ń ṣe ní February yìí tí oṣù tó sì kọjá ta ṣẹ̀ṣẹ̀ wọnú Máàṣì lónìí oṣù ayọ̀ la jẹ́ fún wa gbogbo wa
ni wọ́n pa ọba méjì láàrin àwọn mẹ́ta bẹ́ẹ̀ ni wípé yẹn ò tó wọ́n tún wá lọ sí Kwara wọ́n lọ pàkan sí wọ́n ń jí kúkúrú gbé wọ́n ń jí gíga gbé àtọmọdé àtàgbàlagbà wọn ọ̀dà kankan wọn fi kọ́kọ́ sílẹ̀ kò séèyàn tó lè drive bó ṣe wù kò séèyàn tó lè ṣe bó ṣe wù a ò rẹ́yìn pípù ìka ẹ̀ bọ́ síta kẹ́ ẹ wá sọ̀rọ̀ àbí kẹ́ ṣe anything ṣe Sunday Adéyẹmọ Ìgbòho wá bọ́ síta wípé àwọn fẹ́ kí gbogbo ọmọ ọkọ ilẹ̀ Yorùbá wọn pọ́ máa lé o ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ara ọmọ ọkọ kí ni nǹkan tá fi máa dọ́mọ ọkọ mọ̀ lásìkò yìí ọmọ ọkọ ò ní rojọ́ wẹ́wẹ́ ọmọ ọkọ ò ní béèrè owó pé òun fẹ́ kí wọ́n fi ètò ìdáàbòbò tó péye kó wà fún àwọn ènìyàn wa ilẹ̀ wa ìran wa ọmọ ọkọ ò ní máa mú gbogbo opportunity tó bá ní láti máa fi ọ̀rọ̀ nàyàn ní pàṣán ṣùgbọ́n tí kò ní fẹ́ dúró láti gbèsè tó bá fún lésì tó máa kó ogun jàyàn. ṣe Sunday Adéyẹmọ ó ṣe àlàyé nínú fídíò yìí náà nàún ó ní àwọn o wọn láwọn wá sin òkú ìyá àwọn ni ṣùgbọ́n wọ́n wá àdírẹ́sì àwọn ọmọ ilẹ̀ Yorùbá wípé àwọn níìdì ìfọwọ́sowọ́pọ̀ wa láti jẹ́ kájọ ṣiṣẹ́ papọ̀ fún ètò ààbò tó péye bàbá Búbà ṣé ẹ ò gbọ́ ni ẹ gbọ́ àwọn tí wọ́n gbé fídíò yẹn tí wọ́n wá gbé fún yín tí wọ́n translate ẹ̀ fún yín ṣé wọn ò sọ nǹkan tó sọ àlàyé ìtumọ̀ Yorùbá tí wọ́n sọ ń bẹ̀ yẹn ṣé Búbà àwọn ọmọ àlè Yorùbá tó gbé fídíò yẹn wá bá yín tí wọ́n sọ wípé nǹkan báyìí ẹ má rò ìpàwọ̀ ọmọ bó ṣe ń lọ ṣé wọn ò ṣe àlàyé fún yín ẹ kàn déédéé bọ́ síta Búbà èyí tẹ́ wọ́n ń wí báyìí ẹ kàn wá jà lásán ni because èèyàn tó bá ní ọpọlọ lórí tó bá gbọ́ fídíò ọ̀rọ̀ tí ṣe Sunday Adéyẹmọ sọ níbi òkú màmá wọn yìí kò ta sí yín rárá kò sì lóun fẹ́ gbógun ti ìjọba bàbá Tinubu kò sì sọ wípé òun fẹ́ gba iṣẹ́ lọ́wọ́ yín torí mò ń sẹ́ǹsì bẹ́ẹ̀ ni wípé ẹ̀rù ń bà yín Búbà bẹ́ẹ̀ ni wípé ó fẹ́ gba ìjẹ́lẹ́nu yín ó fẹ́ gbaṣẹ́ yín ṣe ẹ̀fọ́ yìí lẹ́fọ́ láwo abẹ́yìn náà kọ́ lẹ ti wà ń bẹ̀ láti jọjọ́ ẹ̀ tí wọ́n tẹ́ pa kúkúrú tán pa gúngún ẹ̀yìn èèyàn ẹgbàá mẹ́ra mẹ́ka lọ ọmọ Yorùbá ẹ̀ ṣàánú ajé ẹ má jẹ́ kán tún dúnkokò mọ́ tìrì mọ́ Ìgbòho ẹ tún ti fẹ́ bẹ̀rẹ̀ àbí ẹ tún ti fẹ́ lọ gbé àbí ṣèbó ti sọ nínú fídíò yẹn ó ní àwọn mọ̀ wípé ẹ̀ ń dúró káwọn ṣòkú màmá wọn tán ni kẹ wá bẹ ṣe máa mú wọn ṣé ẹ ti bẹ̀rẹ̀ àwa náà gẹ̀gòdè yín agẹ̀gòdè yín ẹ̀yin tẹ́ ẹ̀ lè múṣẹ́ yín lọ́kùnkúndùn tẹ́ ẹ̀ lè fún àwọn èèyàn ní maximum security ní gbogbo Nàìjíríà gbogbo nọ́ọ̀tì ṣé ẹ ti ẹ̀dúró ẹ bá mi bèrè lọ́wọ́ Búbà jọ nítorí Ọlọ́run ṣé ẹ ti protect wọn tán ní nọ́ọ̀tì níbi tán ti ń gbọ́ odidi village àìmọye villages náà ti gbà lọ́wọ́ yín tí wọ́n na flag wọn síbẹ̀ ẹ ò mọ̀nà bẹ̀kẹ́ lọ ẹ ò mọ̀nà Sambisa gbogbo village tí wọ́n ti ń ju àdó olóró sí wọn tán tẹ́ ń pa wọ́n torí mineral resources tí wọ́n rí bẹ̀ ẹ ò mọ̀nà bẹ̀kẹ́ lọ jagun bẹ̀ èyí tí Ìgbòho sọ òun lẹ rí sọṣẹ́ rí pé iṣẹ́ ò ká yín lára àwa sì mọ̀ pé àwọn ọmọ àlè àárín àwọn ọmọ Yorùbá kan àwọn ọwọ́ yín la rí bẹ̀ ẹ̀yin la bá ń bẹ̀ ẹ̀yin ni àmọ̀ yín àmọ̀ pàdé yín àmọ̀ àwọn ọ̀rẹ́ yín tẹ̀ ń bá ṣe nílẹ̀ Yorùbá tán lè kojú yín tó jẹ́ wípé ibi tá à ń lọ lélẹ̀ wọ́n á máa yípo béèrè owó àwọn Ìgbòho lòun ò béèrè owó ètò ààbò tó péye òun nídìí support ẹ̀tẹ̀ ìdúró kí ni mò ń sọ Búbà máa sọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn ó ní ìbàjẹ́ wípé kán máa ṣe meeting ní under káwọn kan máa support ẹ̀ ṣé nítorí meeting tí wọ́n ṣe lánàá gbẹgẹdẹ ti gbẹná èmi fún ẹ̀kan tí mo wípé àìmọye àwọn èèyàn ni ò ní lè sùn látàná lórí meeting látijọ́ tá a ti ń rí àwọn nọ́dánà tí wọ́n ti ń kóra wọn jọ lógún lọ́gbọ̀nlọ́gbọ̀n a máa rí wọn tán máa kóra wọn jọ lẹ́nu ọjọ́ mẹ́ta fídíò máa wà ń tà tí kàn ń sọ wípé bàbá Tinubu mùsùlùmí ni màmá Rẹ̀mí Tinubu kírísítẹ́nì wípé wáìtú yìí bàbá Tinubu ò lè sọ fún Mrs. Rẹ̀mí ìyàwó wọn wípé kí wọ́n become a Muslim ipe why tó ṣe máa allow Christian tó máa jẹ́ ìyàwó president tó máa rúùlù Nàìjíríà Búbà etí inú yín ò gbọ́ tìta yín ò gbọ́ràn àwọn tó gbé fídíò tán wá túmọ̀ ẹ̀ fún yín àti gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lánàá tẹ́ ti halẹ̀ mọ́ra yín tẹ́ rò wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ àwa gan dúró dè yín tó bá jẹ́ pé ibi tẹ́ fẹ́ gbà yọ lélẹ̀ tó bá jẹ́ wípé lórí ètò ààbò tó péye fún àwọn èèyàn Yorùbá ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá ni ẹ ò rí ìkọ̀kọ̀ ṣe tó bá jẹ́ pé yẹlẹ abalájọ bàbá wa kábíyèsí alára òfìlára wọ́n sọ bẹ́ẹ̀.
rántí pé nígbà kan ní bàtí General Buhari wà ní ìjọba gẹ́gẹ́ bí president. Ó lóun fáwọn kan ní amnesty àwọn terrorist wọ̀nyí. Ó wá kó lára wọn gbogbo wọn ní sójà gbogbo wọn wọ sínú ọlọ́pàá. Àwọn kan kó wá ọgọ́rùn-ún kan kó wá èlò la mọ̀ dáwọn tí oúnjẹ wọn bá lò amnesty. Tó gbogbo nǹkan wọ̀nyí iṣẹ́ wà fáwọn ọba láti ṣe. Iṣẹ́ wà fún wa láti ṣe o. Iṣẹ́ wà fún wa láti ṣe. A ní àwọn ọmọ tí lójú lọ́dẹ̀ rẹ̀ láti ràn wá lọ́wọ́ láti ṣọ́ ìlú láti ṣe. Wọ́n báwo la ti fẹ́ ṣe? Wọ́n gbé Àmọ̀tẹ́kùn kalẹ̀. Wọ́n jẹ́ ká Àmọ̀tẹ́kùn ó gbé ìbọn wọn jẹ náà. Búbà ṣó ń gbọ́. Gbogbo ẹ̀ náà ló ti rẹ́ẹ̀kì wá ní. Gẹ́gẹ́ bá ti sọ, àti dáko ní ìsìn ó di wàhálà nìkan sórí oko ṣéèkù mọ́. Kí la wá fẹ́ ṣe? Great Yoruba land. Ó ní pé a ní ọmọ kan náà ń kúrò ẹ̀ lọ́dẹ̀ Ìgbòho. Yes. Tó ti kúrúkúrú méje. Yàyà mẹ́ta. Ní ọ̀hún. Ìyá dábàá. Ìdánlé ọmọ yẹn sí káàkiri wájú. Ó Ó wá ràn wá lọ́wọ́. Igboho ṣá. Ọmọ ládé ládé ládé. Gẹ́gẹ́ bá a ṣe rí àmọ̀dá ọmọ mi. Ó tán. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin ọmọ ìran Yorùbá òtítọ́, ẹ̀yin ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni mò ń bá sọ̀rọ̀ o. Ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká dìde o. Ẹ jọ nínú fídíò tí ẹ wò tán tí Búbà ń sọ wípé nǹkan tí Igboho sọ ń bẹ àwọn rẹ́dì láti tákù ẹ̀. Kí ló fi yàtọ̀ sí ìkan ọba alára òfin lára ìkan lára ọba tó escape láàrin ọba méjì tí wọ́n pa. Ṣé àwọn pàwọn mẹ́ta náà ń lọ lọ́jọ́ ìtọ́pa méjì tí bàbá yẹn escape àwọn lẹ́ ń gbọ́ yẹn. Kí ló wá yàtọ̀ Búbà ẹ̀yin tẹ́ gbé fídíò yìí tẹ́ lọ bá ẹ̀yin ọmọ àlè àárín wa tẹ́ jẹ́ wípé ẹ̀yin fẹ́ tà ó. Wọ́n ti sọ wọ́n lẹ́ máa tà wá ni wọ́n lẹ́ máa fi wá gbowó ẹ máa fi wá ṣe negotiation pẹ̀lú àwọn ará bí àṣírí ti ń tú. Ọmọ Yorùbá fi ara balẹ̀ kó gbogbo fi ara balẹ̀ kó ṣe pé kó máa bẹ́ kiri lọ̀rọ̀ tó wà nílẹ̀ torí tó bá máa fara balẹ̀ kó máa ní àròjinlẹ̀ àti àgbọ́yé gbogbo nǹkan tó bá ń gbọ́ ọ̀rọ̀ yìí wàá kàn rò wípé múfì ló ń wò ni o ọ̀rọ̀ yìí ò ní yí ẹ o àti àgàgà wa Yorùbá nation ṣe mọ̀ pé tá ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí ilẹ̀ ti ta sí mi rò wípé irú ìwà àtẹ̀mí ló yẹ bí tá a bá ìrìn àjò yìí dé pẹ̀lú nǹkan tá ti forí gbá tá ti forí lù tá ti fàyàrọ́ ní ká má ní àgbọ́yé ara wa níbi tọ́rọ̀ dé dúró nísìn. Kí ló yàtọ̀ nínú ọ̀rọ̀ tí Chief Sunday Adéyẹmọ sọ pẹ̀lú ohun tí bàbá wa lára ẹ̀ tí wọ́n sọ ṣùgbọ́n dé Búbà tó sọ̀rọ̀ yìí ó wá sọ ó tẹ̀síwájú ó ní tí Ìgbòho nǹkan tó sọ nu fídíò yẹn tí ò bá tako ìjọba ológun tí ò gbógun tì wọ́n tó jẹ́ wípé nǹkan tó fẹ́ ṣe nǹkan tó ń sọ ń bẹ̀ nǹkan tó wà meaningful ni tó jẹ́ pé ètò ààbò tí ò ń ṣe wípé ó fẹ́ wá kógun jàlú kò sí wàhálà ṣé àwọn tó ju fídíò yẹn sí yín tó ní kẹ́ lọ sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run wọn ò ṣe àlàyé ẹ̀ fún yín àbẹ́yìnlẹ̀ ìgbó Yorùbá délẹ̀délẹ̀ tí ẹ ò gbọ́ nǹkan tó sọ ṣé ó sọ nínú fídíò yẹn pé òun bọ̀ wá àtàkì yín ìjọ tí ẹ sọ mention yín bẹ́ẹ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá ní Chief Sunday Adéyẹmọ ń pariwo kí ló wá fa wàhálà ẹ̀yin ti kùnà láti fún wa ní ètò ààbò ṣé kàdé gbẹ́nu kalẹ̀ gbọ̀ngbọ̀ kàdé lajú kalẹ̀ ká fọwọ́ lẹ́rán kọ́sẹ̀ pa wá tán bọ́ tẹ́ pa wọ́n ní nọ́ọ̀tì rárá o Yorùbá kì í ṣọmọ ojo o gbogbo ogun tẹ́ bá fẹ́ gbé dìde this time around ọ̀run á kọjú ogun tì yín o ẹ kọjú ogun síra yín gbogbo ẹnikẹ́ni tó bá nípa ọmọ ilẹ̀ Yorùbá náà fẹ́ máa fi hàn léèmọ̀ tẹ́ fẹ́ wá máa jí gbé ìran yín Ọlọ́run á já okùn ẹ̀mí yín ní kankan gbogbo ẹnikẹ́ni tó sọ pé òun jọmọ Yorùbá tó ń gbàbọ̀dè fún ilẹ̀ Yorùbá yálà láàrin ọba níjòyè àgbàlagbà ọmọ kékeré politician ni láti wákàtí ìlọ ìgbóná àdàlù yín lójijì ṣìbálàṣìbolo ayé amú yín gbogbo ẹni tẹ́ bá ní kí ilẹ̀ Yorùbá má nísinmi kó má gba àlàáfíà sára kí wọ́n má jẹ èèyàn láyé kí wọ́n máa pa wọ́n kébi máa pa wọ́n kíyà máa jẹ wọ́n ẹ̀yin gan ò ní nísinmi irú ipòkípò tó bá fi yín sí ọ̀run á fi yín ṣẹ̀sìn awóró ọ̀run á fi yín ṣẹ̀sìn awóró ẹ̀ ṣẹ̀sìn láyé wọn á gbọ́ lọ́rùn ọ̀run á ti fi yín ṣẹ̀sìn ayé àtọ̀run á parapọ̀ á fi yín ṣẹ̀sìn
ẹ má bínú fẹ́ pé tí mo ṣe mí ṣe fún wa o ọmọ àlè àárín wa ni mo sọ àtàlábọ̀dé àárín wa ìwọ náà bá mi fèpè lé fún wa jẹ́ ká jọ fèpè sí àmẹ́nu ẹni tẹ́ àṣẹ ń bẹ lẹ́nu ẹ̀ máa yẹn ó tún kọ̀ntínú o ó ní tó bá jẹ́ wípé Ìgbòho ń ṣe wípé òun fẹ́ secure Yorùbá land ó fẹ́ protect àwọn èèyàn wọn ni wípé kí wọ́n má pa wọ́n torí wọ́n pa àwọn èèyàn wọn no problem no problem kí ni nǹkan tí Ìgbòho sọ ó ní Buhari ti fún àwọn gbogbo wa lámọ̀ náà àrùn ojú ni náà Buba wetin dey work you now you wan begin dey tell us say we no know wetin dey happen for Nigeria be una think say na only una be Nigeria than all of us na wetin dey happen the people wey dey come carry this video give you wey you come and wey dem tell you say make you go grant interview why dem no translate am well for you wetin Igboho talk here wey shock una for throat. Oh, Igboho said na lie we lie na lie he lie Buba na lie Igboho no lie na everybody know now during Buhari the time wey Buhari dey there all the B and H now you know the B and H gbogbo àwọn agbanepa bororo that wey dem dey kpai our people no be them Buhari gathered all of them together and the northern elders and leaders wey dem say dem give them amnesty they go training they send them to training they say they carry them go rehabilitation they come bring them back. They can't carry uniform like you. They put them for their neck. They carry them, enter military. No be then they say they won't begin the share for South too. Where go they protect us? The same people where they kill on for not, where they pie on for not. Now they carry military clothes for their body. They won't bring come our side. May they can't finish waiting there they start. Abi, ero wípé a ò lọ́pọlọ abi, ero wípé dìdìrín ni wá, àwa kan sì máa lajú wa kalẹ̀, tá máa jẹ́ tàlùbọ́ kó wọ̀. Gbogbo ọmọ ìran Yorùbá tó bá ti ṣe ọlọ̀tẹ̀ ṣé ti rí wọ́n ti bẹ̀rẹ̀ o mo fẹ́ kó mọ̀ wípé fídíò yìí kò ṣe pé military wọ́n kàn dédé bọ́ síta àwọn ọmọ Yorùbá ìwọ ọmọ Yorùbá tó jọmọ ọkọ Yorùbá tó rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà tó rí pé Nàìjíríà oníkálùkù ti wà láyé ẹ̀ tribalism ti pé wa kò sí ìran kan tribe kan tó nífẹ̀ẹ́ tribe kejì oníkálùkù ń jà fúnra ẹ̀ ni tó bá wá jọmọ Yorùbá tó kó aṣọ ogun sí ẹ lọ́rùn tó gbàbọ̀dẹ̀ fún ilẹ̀ Yorùbá ikú ogun yẹn ló bá pa ó máa bógun yẹn lọ ò níyè o ẹ tí mọ̀ nǹkankan àsìkò tí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní gbé nǹkan jáde fún yín tó máa fi yín ré àwọn wá ní gbé ní gbangba nǹkan akàn dédé máa ṣe yín ni ẹlòmíì yín ẹ kàn dédé máa rí pé ẹ ń wú ẹbẹ kú ẹlòmíì nínú yín ẹ mọ̀ wípé wọ́n ti gbé àwọn ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá ẹ̀yin ò mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ìwọ tó ò bá mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ó jẹ́ ṣọ́ ara ẹ lásìkò ikó tọ́ndà kó má lọ mistake lè bá ẹ tó o bá rí lára àwọn ọmọ ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá tó ń gbàbọ̀dẹ̀ fún wa tó o sì mọ̀ tó o wá lọ fi ara pẹ́ àwọn nǹkan tí wọ́n ń ṣe ní ọ̀dà tí ẹ mọ̀ wọ́n máa gbé nǹkan Yorùbá dìde nǹkan mọ̀ ṣe yín ó jẹ́ sá fún wọn kó má lọ ràn ẹ́ bẹ́ẹ̀ ni ogun a máa ran ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí pé à ń ṣojú ayé à ń sọ ibi tí Yorùbá bá lọ là ń lọ́kọ́ lélẹ́yìí a ti dá gbogbo nǹkan mọ̀ ẹ wo ẹgbẹ́ bójúbójú kankan ò sí níbi kankan mọ́ níbi tá a bá dé olóró kankan ò sí níbi kankan a ti rí sí finish wọ́n ní àwọn kan láwọn fẹ́ dáàbò kan àwọn tó dáàbò bo ẹ máa gbé o kí àwọn tó dáàbò bo ilẹ̀ Yorùbá bó ṣe ń pa wá tó ń pa àgbàlagbà tó ń pa àwọn bàbá wa ọba aládé ṣèrò pé inú wa dùn sí ni ìkanra yẹn la fi mú everybody a sì dúpẹ́ wọ́n àwọn àgbàgbà wa wọ́n ti jí wọ́n sì ti dìde wọ́n sì ti ṣetán wípé ká má wá ẹ fẹ́ máa halẹ̀ mọ́ wa ẹ fẹ́ máa halẹ̀ mọ́ àwọn àgbààgbà àbáwọn ọba nǹkan tó bá mú yín Buba wey you no fit do garagara against the leaders and elders for not don't come for our people leave us alone for Yoruba land if una no fit protect us we dey ready to protect ourselves where you no go southeast now where you no talk about Simon Ekpa and him people him brother for southeast you for talk am na why you no go there na make dem do you ó ṣe sọ̀rọ̀ àwọn southeast torí gbogbo nǹkan tó yìí ṣẹlẹ̀ ní southeast ní 1% ẹ̀ a ò ṣe nílẹ̀ Yorùbá àwa ara wa là ń protect ara wa a sì ń fi ọpọlọ ṣe ẹ ò lè halẹ̀ mọ́ anybody kí ló dé Ìgbòho ti sọ ó lóun mọ̀ pé ẹ̀ ń dé òun ni nínú fídíò iṣẹ́ kò sọ ni ó lóun mọ̀ pé ẹ̀ ń dé òun ni kóun sin òkú màmá òun tán tó bá yà ẹ́ wá ọ̀nà tẹ máa fi tẹ páńpẹ́ sílẹ̀ fóun ṣé òun náà lẹ ti ń ṣe kò dẹ̀ ní bá mi ra gbá fáwọn olórí burúkú ọmọ àlè tó wá bá yín ayé yín ò jọ ní da papọ̀ ni ṣùsọ́ndẹ̀ ọmọ Adéyẹmọ ẹ fọpọlọ ṣe o
mo gbàdúrà ipò Ọlọ́run alààyè ọ̀gá ògo àwọn onílẹ̀ àwọn tó kọ́kọ́ tẹ ilẹ̀ Yorùbá dó tí Ọlọ́run kọ́kọ́ jẹ́ kó tẹ ilẹ̀ Yorùbá dó àwọn ẹlẹ́dàá gbogbo ọkùnrin obìnrin ọmọdé àgbàlagbà ilẹ̀ Yorùbá á dìde á tì yín lẹ́yìn àti gbogbo ẹ̀yin tẹ́ bá jọ fọwọ́sowọ́pọ̀ láti ṣiṣẹ́ ìláṣeyọrí ẹ̀mí yóò ní sọnù síbẹ̀ ṣùgbọ́n ẹ fọgbọ́n ṣe ẹ be calming down bàbá